mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé níbikíbi tẹ́ ẹ ti láǹfààní láti máa wò mí láti máa gbọ́ mi àánú Olódùmarè ní fi sílẹ̀ iṣẹ́ ìṣe yín ò ní dìbàjẹ́ lágbára Ọlọ́run àkàndọ̀rọ̀ Awíkonko ló kọ́ mi àjàwó àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe mo kí wọn náà mo kí lẹ́dẹ̀ yìí mo gbàdúrà wípé ẹ ní mọ̀ bànújẹ́ ẹ ní jẹ̀kúrò ẹ ní mọ̀ kúrò ẹ ní rí kúrò ẹ ní fi kúrò bóra bí aṣọ bàtọ̀ fọ bàtà bànújẹ́ wọn ò ní bọ́ sẹ́nu ọ̀nà wa wàhálà àdàmú ó kéré tóbi kò ní mọ̀nà ẹ̀dẹ̀ wa àkàndá kí ni tí mo tún ní tí mo fẹ́ bá wa sọ òun náà ni ọ̀rọ̀ táwọn èèyàn kan ń sọ ìbéèrè tí wọ́n ń béèrè ni pé ta ni mo kórìíra gangan kábíyèsí ni àbí Ọ̀yọ́ Aláàfin mo wá wò pé irú ìbéèrè wo leléyìí kí ló fẹ́ mú mi kórìíra Ọ̀yọ́ kí ni yóò mú mi kórìíra ọba ìdí ni pé mo wà nínú àwọn tó nínú dídùn sí dídé kábíyèsí mo wà nínú àwọn tó sọ wípé ìka tó tọ́ sí mú gangan lọ́yọ́ fi romú mo wà nínú àwọn tó sọ wípé ẹni tí àpèrè tọ́ sí gangan ńlọba wa ìdí ni pé atọ́ba tẹ́lẹ̀ kó tó wá dágbé ní àrẹ̀mọ wá dé kí wọ́n lọ fà á kí wọ́n gbígbọ́n mi sí omi òtó tí ọ̀dẹ̀ yẹ kó wáyé àkíyèsí lásán náà ni o àti pàápàá àwọn ẹni ọ̀ràn kan bíi taku àwọn ẹni ìyà bí àgbọn bẹ̀rẹ̀ tí wọ́n ti ń sàwọn ọ̀rọ̀ àlùfàǹsá ní dídé tí kábíyèsí dé àtàwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ tó yá yanjú tùbí nùbí bàbá fètò sí tàbá fọpọlọ gbé ọ̀rẹ́ wa Àjàǹbàdàn ló wá béèrè ìbéèrè ọlọ́wọ́ mi pé ṣé kábíyèsí mo kórìíra àbí Ọ̀yọ́ Aláàfin gangan ilé ètò tí mo fi fèsì mo wá ní bó bá jẹ́ pé mo kórìíra ọba nǹkan kan bẹ tí mo ṣe kò yẹ kí n ṣe tí mo nígbàgbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti láǹfààní sí i ṣùgbọ́n fáǹfààní ẹni tí ò gbọ́ tàbí fáǹfààní Àjàǹbàdàn gangan tó rèsì question kó lè mọ̀ wípé tó bá ní mo wà n ò yájú sọ́ba n ò dìtẹ̀ mọ́ba ṣùgbọ́n àwọn nǹkan kan la ṣàkíyèsí pé kò yẹ kó rí bẹ́ẹ̀ kó ń jẹ́ ọ̀dẹ̀ da òlóko méjì kò dáa náà ni ẹ wá wò ó bí tí wàá wò ká sọ tó ìjọba ṣòfin kọ̀ọ̀nà kàkọ́ sẹ́ni tí ó ṣòfin àjẹ́ ọ̀tọ̀ ní ká sọ ọ̀tọ̀ ní káwọn tá a bá sọ kí wọ́n gbọ́ ọ̀tọ̀ ní ká sọ kí wọ́n gbọ́ ọ̀tọ̀ ní kí wọ́n mú lò bí wọ́n bá mú lò ọ̀tọ̀ ní kí wọ́n ṣàtúnṣe ìdí ni pé ojú ìwòye mi gẹ́gẹ́ bí ọmọdé òní wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilẹ̀ Yorùbá wà báyìí ṣùgbọ́n lónìí ilẹ̀ Yorùbá wọ́n ti yà kàtàkàtà báyìí àgbọ́ra wa yé inú wa ò dùn síra wa àbára wa lájọṣepọ̀ gbogbo wa là ń kílèmù lórí ọmọ ìyá gidi tí wàá dọmọ ìyá Hausa mo rí Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní ọmọ orogún nìkan ló lè fúnra wọn wọ jẹ wọ́n ní gbogbo ọba kan kí wọ́n sọ májèlé dàkàrà wọ́n lọ́mọ ìyá kì í yà ọmọ bàbá nìkan ní ìbáde nínú oko kí wá ló dé tọmọ ìyá wa fi dọmọ ìyá Hausa tá a sì lájú kalẹ̀ táwọn àgbààgbà sì ń bẹ́lẹ̀ yìí Yorùbá sì ní bídí ọ̀bá tẹ̀tí di ọ̀wọ́ ẹni abáwájú tó ṣe bàbá fún ni wọ́n lágbè ní jẹ̀gbẹ́ omi àwọn àgbàlagbà ní jìyà ọ̀ràn àgbà òsì ìlú bàjẹ́ baálé ilé kú ilé dahoro ibi Yorùbá náà lọ sọ pé bí gànà bá ń là lẹ́yìn atẹ́gùn fẹ́rẹ́fẹ́ a máa yọ wọlé ògiri àlàpà wa lọ́lanú lọ́pọ̀lọpọ̀ aláǹgbá fi ráàyè kó sí ẹ̀yà Ìgbò wọ́n ń kàn wá níbi tó ti yẹ tó ti wù wọ́n rí wá fín wọ́n tó tàn wá pa àṣọ nǹkan kan
wọ́n ń gbalẹ̀ wa à ń tà á fún wọn. Haúsá Fúlàní dominate oko wa àárín nǹkan kan sọ́npa ẹ̀. ìhà kọ̀ọ̀kan mi ni kálukú ń kọ́. bẹ́ẹ̀ bá ní ẹ pa àwọn ọba aládé wa ká bá wọn sọ̀rọ̀ kò wá kubi tí wọ́n ti forí korí nígbà tí wọ́n ti pínra wọn sígun ọ̀tọ̀ọ̀tọ̀. àwọn méjì kan wà ń bẹ tá a nígbàgbọ́ wípé bọ́n méjèèjì bá ti lè jọ fẹ́nukò fíkonúkùn lórí nǹkan kan ilẹ̀ Yorùbá ti ṣoríire. n ti ń dùn àwa nìyẹn o. somebody like me. ìdènà tó fi jẹ́ pé expectation mi ńgbà tá a fa Aláàfin tuntun jẹ́ ni pé Ọlọ́run ó ṣe. ọ̀dọ́ lẹ́ni tí ń bọ̀ yìí kò ní kàn sínú pẹ̀lẹ́ nìkan kí wọ́n kàn bá wa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí Ọọ̀ni. ìlú fi wá jẹ́ pé ń ta bá pàdé ọkọjá nǹkan tá a béèrè. ìrẹ́pọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ là ń béèrè. ìjà àgbà pàdé orí ìtàn tí ò nídìí la wá jókòó lé ìtàn Ọ̀yọ́ empire la wá ń sọ. Ọ̀yọ́ empire ti reign fún 600 years. mo wá ń béèrè pé reign Ọ̀yọ́ empire fún 600 years nígbà wo ló ti ṣẹlẹ̀? ṣé lọ́wọ́ ọlọ́run náà ti lọ 600 years. odidi 600 years yẹn kí wàá láǹfààní tán fi ṣe fúnra Yorùbá kí ni iṣẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò? níbo ni wọ́n ti rán Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́ lọ kógun jà wọ́n ní ilẹ̀ Ìgbò? níbo ni Ààrẹ Ọ̀nà Kakanfò ti lọ kógun jà wọ́n ilẹ̀ Haúsá? bí ó ṣe ká Ààrẹ Ọ̀nà Kakanfò kógun jà àwọn ìlú agbègbè tó gbọ́ ọmọ Yorùbá náà ní bẹ́ńbẹ́ ká lọ kó wọn tà fẹ́rú. ìdí lélẹ́yìn o tó fi jẹ́ wípé kàkà kéwé àgbọ̀n ọ̀rọ̀ kọ́dẹ̀ líle ní ilé sí lójoojúmọ́ bí ewé akíka kàkà kó tù kọ́rọ̀ kọ́dẹ̀ kọ́bà ìmọ̀ ń lé sí ni. mo wá ní láti fèsì fún Ajàmbàdàn nǹkan kan bẹ tí wọ́n play ẹ bá ń fetí ayọ̀ gbọ́ ẹ má fetí ọ̀tẹ̀ gbọ́ kẹwàá bá ń béèrè lọ́wọ́ Ajàmbàdàn pé wíwọlé dé ọba Abímbọ́lá Òwò Adé kí ni ipa tí Ajàmbàdàn gangan kó sóse jù mí lọ. àjẹpọmọjẹ aníkégun ọlọdẹrùbá eégún débi ọpàjẹ ẹsẹ wo làjẹ dátẹgùn ọdá. ẹni máa ń sọ̀tàn ẹ̀yin náà ń sọ̀tàn kí wàá ni mo ṣe tẹ́yìn ò ṣe. àwọn ọ̀jọ̀gbọ́n òyìnbó ní 2 wrongs can never make a right. bàbá wa rẹni tí ń bínú tínú rẹ̀ ń rufù a lè pé ìka bẹ́ẹ̀ ní sùúrù dógún omi dógún sinmi járọ̀ ní ọwálé kó ní kò yóò sinmi ogun lílọ. èmi ọgbà ìwọ ọgbà nìkan ní máa ń dariwo pé ọmọ tàbí ẹjájọ máa pa èmi sì kọ́ mọ́ bẹ̀rẹ̀ tán àwọn òpìtàn yín lọ bẹ̀rẹ̀ tán wọ́n náà ti ń bẹ̀rẹ̀ ìtàn Ọ̀yọ́ empire báyìí wọ́n ti ṣe episode 9 ẹ̀rí nǹkan kan sọ pé lẹ́yìn o torí pé ìtàn rẹ̀ ń fífọ̀ Ọ̀yọ́ Aláàfin ọ̀yá ẹja wo kíní yìí God bless you. ẹ má jẹ́ kó bọ́ lọ́wọ́ Agúnlóyè o ẹ má jẹ́ kó bọ́ lọ́wọ́ Agúnlóyè o Ọ̀yọ́mèsì ẹ bá wa ṣe kó lè dá ohun tó tọ́ sí Táyé tọ́ sí Kẹ́hìndé ibi ojú bí ẹ má jẹ́ kó fi ṣègbè kan ẹ má jẹ́ kó bọ́ lọ́wọ́ Agúnlóyè o ẹ má jẹ́ kó bọ́ lọ́wọ́ Agúnlóyè o Ọ̀yọ́mèsì ẹ bá wa ṣe kó lè dá ohun tó tọ́ sí Táyé tọ́ sí Kẹ́hìndé ibi ojú bí ẹ má jẹ́ kó fi ṣègbè kan.
agúnlóye ọwọ́ adé lọ́yọ̀ làwọn fẹ́ ọmọ bíbí láwà ní agogo ìjà ní ìrẹ̀jẹ̀ ní fẹ́gbẹ́ o ẹ̀yìn Ọ̀yọ́ mísì ládìgbòlù kọ́ ọwọ́ adé ló kàn o ẹ má jẹ́ kó bọ́ lọ́wọ́ agúnlóye o ẹ má jẹ́ kó bọ́ lọ́wọ́ agúnlóye o Ọ̀yọ́ mísì ẹ bá wa ṣe kó lè dá òǹtò tọ́ sí Táyé tọ́ sí Kẹ́hìndé ìdí òjò bí ẹ má jẹ́ kó fi ṣe gbẹ̀kan. eégún mo dé mo fẹ́ pé dán máa torí wọ sọ paraka mi sí tiẹ̀ lọ́wọ́ máa tẹ̀sẹ̀ wágọ̀ ìbá ń wí fún gẹ̀lẹ́dẹ́ pé kó so eré tiẹ̀ síjẹni àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹjọ Àjàó àrò awígunpa sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ìṣòro ọkọ̀ abita gòdògòdò ata àtọkùn ó di ń tẹ̀pà ẹ̀pà kan lọ́ta tán fi bí jàǹjàǹ gbàdé ẹ̀dá ẹni òjúkọ̀ níta bá gbé wálé ayé ní tẹrin ẹbọ jíjẹ kì í hungún òkú jíjẹ kì í hùn àkàlà ó kí gbogbo Ọ̀yọ́ máa láàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ àtibá ajíṣe bí Ọ̀yọ́ làárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan àkùlẹ̀dè bàbá wa tọ́lọ ọba Lámídì Adéyẹmí Ọláìwọlá Àtàndá àrẹ̀mọ àwẹ̀rọ alówólódù ọmọ àjọ owó yọkọ lẹ́nu abikun tọ̀tọ̀ lẹ́yìn ọba ńlá ọba tí gbàdọ̀bálẹ̀ ọba ibi tó ọba wà lónìí ilẹ̀ rere Aláàfin wàjà àfẹ́ má Aláàfin tuntun jẹ ọ̀rọ̀ òun ti lójú òpó ńlẹ̀ torí Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní ikú tó bá ti lójú òpó ńlẹ̀ kì í tà sí arí sísá àwọn ìsọ̀rí èèyàn kan wá fẹ́ fi ọwọ́ lágbàwọn ìdílé tọkàn lójú wọ́n fẹ́ fi ọlá láwọn lójú ni kí wọ́n lè fi pòpò wọ́n mọ́lẹ̀ wọn mọ̀ wípé báyìí ni mo ṣe tí mo fi mẹ́rin sí jẹ èrò àmọ́ yanjura wọn lọ ijó tí wọ́n kò níbi tàná ọmọ ajá tí kò níye tọ́wà tẹ́lẹ̀ ọmọ aráyé lè sójó orí síwájú ni o gbogbo ọmọ èèyàn kí wọ́n gbégi dènà ọ̀la elédùà ò ní ṣàìsọ ní dín tó bá fẹ́ sọ ní dà bí ọ̀rọ̀ bá wá ta kókó tó dé kókó ọlẹ́ni tí tù ẹ̀yin àgbàlẹ̀ ní ẹ̀tún ní túmọ̀ ẹnu gbọ́ òṣùṣù ọwọ̀ ní túmọ̀ àlè dé òyà ní túnú obìnrin yà abiyamọ òní fún bàjámọ́ ọmọ rẹ̀ kọ́ mọ́tò ọ̀kan sánmọ̀láwá wà yìí tí kẹ́kẹ́ ọ̀gbọ́dọ̀ gbé ọ̀fọ́n méjì ọ̀gbọ́dọ̀ fìrù ló gbá yẹ́mẹ pẹ́kẹ́ ẹkùn olókèrèwé jẹ́rò ọ̀tọ́ bọlé famayọ kóró ń kò yànmùyànmọ́ fẹ́ sọ̀rọ̀ Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹjọ irun mọ́lẹ̀ ìpadàbọ̀ ọ̀ràn mẹ́yàn mo lè gbé gólójú mo lè tó sàláyà ibi tí kanakana mi bá gbàjà já sí ẹranko tó bá gbàbẹ̀ yọ gbàrún ẹ̀tẹ̀ ni mo fẹ́ wọ ìlú Ọ̀yọ́ Aláàfin lọ mo fẹ́ tú ìtàn ọba jíjẹ ìlú Ọ̀yọ́ débi tẹ́nìkan kan ò tó dérí afẹ́ pabì afẹ́ yabidun ká má bàa sèyàn gbé sórí ìtẹ́ Aláàfin ni ìran ìrókò gàgàrà lọ́yọ̀ akẹ́tù márùndínlógún yìí ẹ̀pàṣẹ kéròkò yìí ó paná orí ẹ̀ ọ̀nà làkájá olófẹ́ ọha gbogbo wa la ti gbọ́ nípa Ọ̀yọ́ ilé Ọ̀yọ́ Ọ̀rànmíyàn Ọ̀yọ́ Àjàká àjùwọ̀n Ọ̀yọ́ Ṣàngó Olúkòso gbogbo wa la ti gbọ́ nípa Ọ̀yọ́ Ìgbòho ńgbà tí ogun tó Ọ̀yọ́ ilé ká Ọ̀yọ́ Àtìbà la wà yìí ńlá fi ń pe Ọ̀yọ́ ní Ọ̀yọ́ máa láàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà Abíọ́dún Àtìbà ló tẹ Ọ̀yọ́ Ìṣẹ̀yìn dó láàrin ọdún 1837 sí 1859 ló fi wà lórí àpèrè ọba àwọn ọmọ Aláàfin Àtìbà àwọn ọmọ Abíọ́dún Àtìbà ńlọ́wọ́ àkùn tí ń jẹ Aláàfin ìdílé méjì péré náà ló sì pín sí Alówólódù àti Agúnlóyè ruling house ọba Adéyẹmí àkọ́kọ́ jọba láti inú ìdílé Alówólódù láàrin ọdún 1875 sí 1905 lẹ́yìn ẹ̀ní Láwàní Agogo ìjájọba láti inú ìdílé Agúnlóyè láàrin ọdún 1905 sí 1911 kò pẹ́ rárá ọdún mẹ́fà péré ló lò lórí ọba Láwàní Agogo ìjà ló wá bímọ mẹ́ta Ládìgbòlù Àrẹ̀mọ Ọ̀wọ́adé Ìyàndá Ẹlẹ́wẹ̀ẹ́tù àti Rábíàtù tó jóbìnrin kí Láwàní Agogo ìjà tó jọba ìlú Ìbàdàn ló fi ṣe bùgbé ọmọ rẹ̀ Ọ̀wọ́adé Ìyàndá oníṣòwò pàtàkì ní gbogbo Ìṣẹ́yìn ní máa kiri ọjà lọ bíi kán bíi álọ̀mù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òrèkóòrè ní yọjú sí bàbá rẹ̀ nìbàdàn yóò fún bàbá rẹ̀ lówó yóò ṣiṣẹ́ tó bá yẹ kọ́ mọ́ bàbá ṣe kó tó darí sí Ọ̀yọ́ kó tó wá di pé wọ́n pe bàbá rẹ̀ wálé láti wá jẹ Aláàfin Síyànbọ́lá Ládìgbòlù lẹ́gbọ́n Ọ̀wọ́adé làbúrò Rábíàtù ní kẹta wọn ṣùgbọ́n bàbá fẹ́ràn Ọ̀wọ́adé gan bóyá torí pé kì í fi bàbá ẹ̀ sílẹ̀ kó tó jọba ní o àbí torí èké àtìgẹ̀ fún bàbá ẹ̀ gbogbo Ọ̀yọ́ ló fẹ́ràn Adéròmú Ọ̀wọ́adé Ìyàndá Ẹlẹ́wẹ̀ẹ́tù ńgbà tí bàbá wọn Láwàní Agogo ìjáwàjà Ọ̀wọ́adé ní gbogbo ìlú Ọ̀yọ́ fẹ́ kó jọba torí pé èèyàn dáadáa ni oníwà tútù bí àdàbà ọ̀làwọ́ ó sì kó èèyàn mọ́ra àti gbọ́ ẹ̀gbọ́n òun bẹ nílẹ̀ ẹni kò ń wá jọba lọ́ba tan àtùpà iléepo lọ́wọ́ ní tọ́júlé àwọn Ọ̀yọ́mèsì kiri lóru ẹ dákun orí ọ̀nà padà kó dèrò ẹ̀gbọ́n mi ò lè wà nílẹ̀ kémi ọjọba làwọn Ọ̀yọ́mèsì bá ní ọ̀dà nítorí ti
àfìsìyàn Bọ́lá Ládìgbòlú jẹ́ Aláàfin. Inú Ládìgbòlú dùn pẹ̀lú ọmọ ìyá yìí sọ̀wọ́n. Ládìgbòlú wá jẹ́ èèyàn tó mọ̀ọ́rẹ́ àti pé àwọn ọmọ bíbí inú Ládìgbòlú sì kéré gan nígbà yẹn. Wọ́n ní mo sì yí tá ìwà àbúrò mi lọ́ba fi Ọ̀wọ́ Adé jàre mọ́. The heir to the throne, ẹni tí ọba kà tí ọba bá ti gbéṣẹ̀ bọ̀tì rírò ń tẹ̀nìyàn ṣíṣe ń tọ́lọ́run kí Ládìgbòlú ó tó wàjà. Àrẹ̀mọ Ọ̀wọ́ Adé ti kú síwájú ẹ̀gbọ́n rẹ̀ ká ní òkú ni òun ní ìbájọba lẹ́yìn ẹ̀gbọ́n rẹ̀. Ládìgbòlú ló wá bí Sànúsí àti Bello Gbádégẹṣin. Sànúsí lẹ̀gbọ́n, Bello Gbádégẹṣin làbúrò. Ládìgbòlú bá fi Sànúsí jẹ àrẹ̀mọ. Ńgbà tí Ọ̀wọ́ Adé ti kú, ọwọ́ akú Gbádégẹṣin Bello ti ṣe ọmọ Ládìgbòlú kejì. Gbádégẹṣin ló wá jọba nípò bàbá rẹ̀. Ọba tó yẹ kí Ọ̀wọ́ Adé ó jẹ ká ló sì wà láyé ni. That means bí ọba ṣe tọ́ sí àrọmọdọ́mọ Ládìgbòlú lọ́tọ́ sí àrọmọdọ́mọ Ọ̀wọ́ Adé. Àfi ní kété t'Aláàfin Ọláìwọlá wàjà tí nǹkan yí padà bèrè. Bishop Ayọ̀ Ládìgbòlú ló fẹ́ tó ìtàn kan, the most respected Archbishop of Ọ̀yọ́ town. Dádì ò rántí ọ̀rọ̀ àtẹ̀yìnwá, wọn ò rántí ìtàn, wọn ò rántí àkọsílẹ̀ nítorí closeness wọn pẹ̀lú Aláàfin. Wọ́n ń dọ́gbọ́n, wọ́n fẹ́ yọ lineage Ọ̀wọ́ Adé dànù nínú ètò àtìlànà Aláàfin jíjẹ. Ọ̀rọ̀ ọ̀jà kọ́ ló délẹ̀ yìí o, ọ̀rọ̀ àlàyé, ọ̀rọ̀ ìtàn, ọ̀rọ̀ àkọsílẹ̀ ni sí àṣírílẹ̀ ńlàbọ̀ wá bá. Àfọ̀tẹ́lẹ̀ níjọ́mọ̀ mi gbẹ́nà, ọ̀rọ̀ asọ́tì ní jẹ́ kínní àná. Gbogbo tá a bá ṣe lónìí nìkan ó bẹ̀rẹ̀ lọ́wọ́ wa. Òótọ́ orí adé tún ń pètè àrán, orí adáran ń pètè ọba. Bọ̀tì òótọ́ ló pé ọ̀tẹ̀ ò pé. Yorùbá ní ká sòótọ́ ọnú kọ̀rọ̀ ẹni ó lè dayọ̀. Ẹ̀yin Ọ̀yọ́ Mèsì ẹ sòótọ́ kádàbà ó lè fò. Torí kólógè ni ó tó pàgùtàn lọ́ọ̀dẹ̀. Ọ̀yẹ́ kí baálé ilé ọ̀tá jí dandan. Bẹ́ẹ̀ ló bá sì wá nítorí àgbà bàjẹ́. Wọ́n ní torí àìmọ̀ wá wò wọ́n ní. Torí àgbẹ̀ ní jẹ̀gbẹ́ omi, àgbàlagbà ní jìyà ọ̀ràn. Ọ̀yọ́ Aláàfin ò ní torí yín bàjẹ́ o. Ọláìwọlá Àtàndá gan mọ̀ pé Ọ̀wọ́ Adé lọ́kàn láti jọba. Because k'Aláàfin Lámídì Adéyẹmí ó tó wàjà. A máa sọ wípé Ọ̀wọ́ Adé lọ́kàn láìsí àtakò kankan. Bishop Ayọ̀ Ládìgbòlú pé ọ̀kan nínú àwọn olórí ẹbí Ọ̀wọ́ Adé ń jọ́kan pé òun ṣẹ̀ṣẹ̀ kú lọ́dọ̀ Aláàfin ni o. Ó ní bàbá bẹ̀rẹ̀ pé ṣé Ìdíwúrà àtàwọn ọmọ Ọ̀wọ́ Adé míì ṣé wọn lọ́mọkùnrin tó kójú òṣùwọ̀n tó dángájá dáadáa. Bàbá bá ní bẹ́ẹ̀ ni. Ó ní Ìdíwúrà láwọn ọmọkùnrin gidi tí wọ́n ń ṣe dáadáa. Àwọn tó kù gan ní. Aláàfin wá wàjà tán. Ayọ̀ Ládìgbòlú ọ̀nà ló kọ́kọ́ dìde. Pèsè bárẹ̀ mọ́lẹ́jẹ́ ṣe é rójú ayé lóde o. Ẹjẹ́ àbí Bishop Ayọ̀ Ládìgbòlú léèrè pé kẹ́yìn ó tó jọba kẹ́ni yóò kọ́kọ́ jẹ bí kì í bá sáré mọ́. Àṣé kò séèyàn Ọlọ́run mọ́. Àṣájá ò torí olówó ẹ̀ sọdẹ. Àṣé bí wọ́n bá fún wèrè lọ́kọ́ ọ̀dọ̀ ara rẹ̀ ní òrùkọ sí. Bóò ní ṣùṣe kú bò lọ bẹ́sí bẹ́sù. Kí ni tó wá ṣẹlẹ̀ gan? Ọ̀wọ́ Adé lọ́rẹ̀ẹ́ kí àwọn olórí láàfin fún àṣeyìndé tí bàbá Aláàfin tó wàjà. Wọ́n darí ń bẹ̀ wọ́n lọ́rẹ̀ẹ́ kí Ayọ̀ Ládìgbòlú. Bàbá bá yóò padà pé àrẹ̀mọ ò ní ẹ̀tọ́ láti jọba torí pé àrẹ̀mọ ìgbà yẹn ni wọ́n ti pa slọ́ọ̀tì ìgbà yẹn rẹ́ nítorí pé ọmọ àti bàbá ti parapọ̀ sọ́nà gan. Ládìgbòlú àti Gbádégẹṣin ẹ wá yọ Ọ̀wọ́ Adé sí ẹ̀gbẹ́ kan. Gbogbo Ọ̀yọ́ máa Láàfin o. Ẹ bá ní bíbí Bishop Ayọ̀ Ládìgbòlú léèrè bí wọ́n bá lè sọ fún wa pé láwàní agogo ìjàkọ́ ló bí Ọ̀wọ́ Adé tàbí pé Ọ̀wọ́ Adé kì í ṣe àbúrò bàbá wọn. Níta rí nìyí tí wọ́n kọ síta o. Lẹ́yìn àbẹ̀wò sáàfin ni pé Dáúdù Ọ̀wọ́ Adé from Ládìgbòlú ruling house pay a condolence visit to Aláàfin. Làwọn ọmọ Ọ̀wọ́ Adé bá fàbínú yọ pé bàbá fẹ́ rẹ́ni jẹni káwí. Ìwọ ni ti pé ọba ń pè ọ́ lọ́yọ̀ọ́. Wọ́n ní kì í jẹ́ ti bàbá tọmọ kọ́ mọ̀ làálàá. Ọ̀wọ́ Adé from Agúnlóyè ruling house ló yẹ kó jẹ́. Kì í ṣe Ọ̀wọ́ Adé from Ládìgbòlú ruling house. Àbí Ládìgbòlú ló bí Ọ̀wọ́ Adé ni. Ṣé bí wọ́n bí wọn léra wọn lásán ni? Ìyá kan bàbá kan náà ló sì bí wọn. Okó kan òbò kan ló bí àwọn méjèèjì. Àwa ń gbọ́ pé ẹbí wọn ti bẹ̀rẹ̀ sí ní náwó. Wọ́n fẹ́ kọ́ bọ́ sọ́wọ́ Ládìgbòlú padà kí wọ́n tó wá wéèsì owó wọn jìnnà. Ayọ̀ Ládìgbòlú ti yá gbàgbé pé ìrẹ́jẹ ní fẹ́gbẹ́ pé ọ̀tún gbọ́dọ̀ fún òsì jẹ kí òsì ó fún ọ̀tún bí wọn bá wá fúnra wọn jẹ. Ọwọ́ ń dọ́wọ́ lóró nu o. Pèsè làápín eré káàlárí bíi tọlọ́fà mẹ́jọ bí wọn bá wá pín eré kí wọ́n láre ogun ní kó wọn róróróró. Àkàndá mo tiẹ̀ gbọ́ pé wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú Aláàfin kó tó di pé ọlọ́jọ́ dé nílẹ̀ Ìbàdàn lórí tẹlifíṣàn kan tí wọ́n ní dárúkọ. Wọ́n béèrè lọ́wọ́ Àrẹ̀mọ Àwẹ̀rọ alówó lọ́dún ní Ìyẹrẹ pé bẹ́ẹ̀ bá dàgbà tẹ́ ilé nígbà ọdún láyé ta lè lérò pé ó lè jẹ́ Aláàfin. Wọ́n l'Aláàfin sọ pé Ọ̀wọ́ Adé ni. Ògúnṣọlá pé ìyá Aláàfin o. Ògúnṣọlá pé
ìyá Aláàfin o Àwẹ̀ró Alágòrè iye ọ̀wọ́ adé o ẹ wojú ilé ẹ rèé wòde o ẹ sá lọ wàrà tí Ṣọlá pé ń dá wọ́n sin Àrẹ̀mọ Ọ̀wọ́ Adésílé Agúnlóyè Lágòrè wọ́n sì yẹ Àwẹ̀ró Ságòrè Àkàndá mọ̀gán ní ojú olórí Ọ̀wọ́ Adé mo sì é dà Tògúnṣọlá pé Àwẹ̀ró Lágòrè mo wojú ilé mo wòde mo délé ẹbí wọn ní Ọ̀yọ́ Aláàfin Ládìgbòlù nìkan ni wọ́n ṣe sí bàrà torí pé òun jẹ́ Aláàfin àbí ká ṣẹ̀ṣẹ̀ máa sọ àsọkù tàbí mẹ́gún díjọ rẹ lẹ́ni torí bí tó yẹ kéégún ti jógbówó bọ́ bá rántí ìtàn yóò sọ pé kí wọ́n máa ja ọ̀rẹ́ lọ ni ẹlẹ́mọ̀ ẹni bí ìgànnà bá ń là lẹ́yìn atẹ́gùn fẹ́rẹ́ fi a máa yọ wọlé ẹgbàdé faládé ẹ̀fọ́lóyè lóyè àsìkò Ọ̀wọ́ Adé lọ́kàn kágbárùkù tí wọ́n ní o irinwó irọ́ ni ẹgbẹ̀rún ète ọ̀tàlélẹ́gbẹ̀dẹ rìgímà wọn ò lè yí ìtàn àti àkọsílẹ̀ padà o. now ẹja béèrè lọ́wọ́ Bishop Ayọ̀ Ládìgbòlù pé ṣé dáàdì ń sùn ńgbà tí wọ́n ṣe àkọsílẹ̀ ìtàn nínú ìwé tí wọ́n ṣe jáde fúnra wọn ìwé tí wọ́n pè ní in memoriam ìwé ìrántí His Imperial Majesty Ọba Abubakar Siyanbọ́lá Oníkẹ́gbẹ́ Àkànbí Ládìgbòlù Aláàfin Ọ̀yọ́ 1911 to 1944 dídùn ní ìrántí olódodo òwe chapter 10 verse 7 Psalm 112 fondly remembered by Agúnlóyè and Alówólódù ruling house of Ọ̀yọ́ this 19th day of December 2014 produced by His Grace Archbishop Emeritus Ládìgbòlù wọ́n kọ́kọ́ lọ sí page 18 sí 19 níbi tẹ́ ẹ ti sọ̀rọ̀ nípa ìyá àgbà Ayaba Ṣọlá pé Àwẹ̀ró gbogbo Ọ̀yọ́ gbogbo kóòtù òjìbí ẹ̀ máa bá mi ká lọ wọ́n kà á bí bàbá wa Ayọ̀ Ládìgbòlù ṣe kọ́ ni níbi tí wọ́n ti tọwọ́ ara wọn bọ́ sọ̀lọ̀ níbi tí wọ́n ti mọ̀ pógun tí ò ṣeéṣẹ́ náà làwọn dáwọ́lé àkọlé ti mẹ́mbẹ̀ ìtàn ìyá àgbà Ayaba Ṣọlá pé Àwẹ̀ró ọmọ ìlú Èwo ni ọ̀tákùnrin pa bí kò sírò Àyìndé kó sírò Àyìndé ló bí àwọn ọmọ wọ̀nyí Ṣọlá pé Àwẹ̀ró Ayélérò Búsàríyò àti Sàláwò Ayélérò ló bí Làṣìṣì mọ́ ìgbé àti Táìbátù Búsàrí ní ìyàwó ṣùgbọ́n kò bímọ Búsàrí kó lọ sí ọ̀dọ̀ baálé Adédọ̀gún nítòsí Ọ̀fà létí Ìbàdàn ibẹ̀ ló kú sí Sàláwò ní ọmọ mẹ́rin orúkọ wọn ni Wòsílátù Táíwò àti Káyìndé àti Làtífù tó jẹ́ baálé ilé ọ̀tákùnrin pa lónìí Ṣọlá pé lọ gbé ní Ìbàdàn lọ́dọ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ Ṣọlá pé ń ta ìwọ̀ ọ̀sọ̀sọ̀ ní ọjà ọba nìbàdàn ibẹ̀ ni Láwàní Agogo Òjá ti rí tí ẹwà rẹ̀ sì wọ́ lójú Láwàní Agogo Òjá bá a sọ̀rọ̀ ìfẹ́ òun náà sì júwe ara rẹ̀ pé ọmọ ọba ni mí èmi náà yóò sì jẹ ọba fìyí Ṣọlá pé bí ó bá fẹ́ òun yóò di ayaba ọmọ tí ó bá sì bí fún òun yóò jọba Ṣọlá pé wá sọ fún Láwàní pé òun gbọ́dọ̀ dúró láti gba ìyọ̀ǹda àti àṣẹ lọ́dọ̀ ẹ̀gbọ́n bàbá òun ẹni tó lọ sójú ogun tó bá ti ogun dé gbàdà ayánmọ́ lọ́wọ́ bí omi gbígbóná òun ni olórí ogun tó kó àwọn jagunjagun wọ̀nyí lẹ́yìn lọ sí ojú ogun ní àsìkò tí à ń wé yẹn àwọn ọmọ ogun náà ni ọ̀tákùnrin pa bàbá Ṣọlá pé Ṣùgbẹ́rù Kẹtù Òpó Jàtó àti Gbèsè Okùn nígbà tí Ṣọlá pé sọ fún bàbá rẹ̀ pé Láwàní fẹ́ fi òun sí aya bàbá rẹ̀ gbà pé kó fẹ́ Láwàní nítorí pé ọmọ olúwa wá ní èso ìgbéyàwó Láwàní àti Ṣọlá pé àwọn ọmọ mẹ́ta ń Ṣọlá pé bí fún Láwàní Agogo Òjà àwọn náà ni Siyanbọ́lá Ládìgbòlù Ọ̀wọ́ Adé Rábìátù Siyanbọ́lá Ládìgbòlù mo fẹ́ kẹ́ ẹ nóòtì ẹ ní o Ọ̀wọ́ Adé Rábìátù Ọ̀wọ́ Adé Àrẹ̀mọ Ládìgbòlù bàbá náà lọ́kọ́ kárí bẹ́ẹ̀ o ńgbà tí Ládìgbòlù jẹ Aláàfin àwọn ọmọ rẹ̀ ọkùnrin kò tí ì dàgbà tó láti jẹ oyè Àrẹ̀mọ nítorí ìfẹ́ àti àfọkàntán tí ó ní sí ọmọ ìyá rẹ̀ Ládìgbòlù fi àbúrò rẹ̀ Ọ̀wọ́ Adé jẹ Àrẹ̀mọ Ọ̀wọ́ Adé wàjà ní ọdún 1926 lẹ́yìn náà ni Sànúsí Adélékè àkọ́bí Ládìgbòlù bọ́ sípò Àrẹ̀mọ ní ọdún 1926 yìí kan náà ọdún keje ni Àrẹ̀mọ Sànúsí Adélékè fi ipò Àrẹ̀mọ sílẹ̀ ní ọdún 1933 lẹ́yìn náà ni àbúrò rẹ̀ Muhammed Bello Orímádégún Gbádégẹṣin bọ́ sí ipò Àrẹ̀mọ Gbádégẹṣin yìí ló wá wà nípò Àrẹ̀mọ títí bàbá rẹ̀ Siyanbọ́lá Ládìgbòlù fi wàjà ní December 19, 1944 ó jẹ́ nǹkan àdùnnú pé Àrẹ̀mọ Bello Gbádégẹṣin yìí náà ló tún padà wá jẹ Aláàfin ní July 20, 1956 sí January 25, 1968 orí ìtẹ́ tí ó fi sílẹ̀ náà ní ikú bàbá yèyé Aláàfin Lámídì Ọláìwọlá Àtàndá Adéyẹmí kẹta
jókòó sí tí ó sì ń ṣe Aláàfin Ọ̀yọ́ àti ọba Yorùbá. Sọ gbọ́ nǹkan tí mo wí sẹ́yìn. Ó ní àrẹ̀mọ Sànúsí, àrẹ̀mọ Bello Gbádégẹṣin. Now bàbá Ayọ̀ Ládìgbòlù ó wá sọ wípé torí pé àrẹ̀mọ ni àwọn Ọ̀wọ́ adé jẹ, wọn ò ní ẹ̀tọ́ láti jọba. Gbogbo àwọn tí wọ́n ń dárúkọ wọ̀nyí sí àrẹ̀mọ kọ́ ni wọ́n ni. Yorùbá. Now ẹja padà sí ojú ewé kẹrìnlá, ìkẹrìndínlógún àti ìkẹtàdínlógún tó ti sọ nípa ìgbésí ayé Ọ̀wọ́ adé àtorúkọ àwọn ọmọ Ọ̀wọ́ adé. Ẹ máa bá mi ká lọ. Àkọlé tí ń bẹ́ẹ̀ ìtànsókè nípa ìgbésí ayé àrẹ̀mọ Ọ̀wọ́ adé Ìyàndá bàbá Àgòrè 1911 sí 1926 Adéròmọ́ Ìyàndá ẹlẹ́wọ̀ ẹ̀tù àbùkù létí akẹ́mọ̀ọ́rìn o Ìyẹ̀rìpà olúroko òǹroko oko bàbá ń bẹ lábojú pa olúroko òǹroko oko Ìyàndá ń bẹ lọ́nà Ìbàdàn oko kan ò lè dòdòdò bí oko tá a ti ń jẹ tòlótòló fẹ̀rẹ̀ bí ẹkùn ọkọ̀ heri tó bu pẹ́lẹ́ Ọ̀wọ́ adé jẹ́ ọmọ láwàní agogo ọjà nóòtì ẹ̀ o Ọ̀wọ́ adé jẹ́ ọmọ láwàní agogo ọjà ó sì jẹ́ àbúrò Síyan Bọ́lá oníkẹ̀kẹ́ Ládìgbòlú ìyá kan náà ló bẹ́ Ládìgbòlú àti Ọ̀wọ́ adé orúkọ ìyá wọn ni Ayabasọlápé Àwẹ̀ró ọmọ ọ̀tákùnrin pa nílùú Ìwó ìran àwọn jagunjagun sì ni àwọn òbí rẹ̀ nítorí pé Ọ̀wọ́ adé jẹ́ olóòótọ́ ènìyàn ẹ̀gbọ́n rẹ̀ fi ọkàn tán púpọ̀ ó sì fẹ́ràn rẹ̀ nígbà tí Síyan Bọ́lá Ládìgbòlú jẹ́ Aláàfin àwọn ọmọ rẹ̀ ọkùnrin kò tí ì dàgbà tó láti jẹ àrẹ̀mọ nítorí ìdí èyí Ládìgbòlú fi àbúrò rẹ̀ Ọ̀wọ́ adé jẹ àrẹ̀mọ Ọ̀wọ́ adé fẹ́ràn ẹṣin gígùn ó sì fẹ́ràn kòkó tábà ènìyàn tí ó lawọ́ tí ó sì kóni mọ́ra tí ó sì fẹ́ràn àwọn mẹ̀kúnnù ni àwọn ará ìlú fẹ́ràn rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ìlú ló sì máa ń tẹ̀lé ó tilẹ̀ dá ẹgbẹ́ ọ̀dọ́ kan sílẹ̀ tí wọ́n pè ní máyèlóyè iṣẹ́ ọnà àti iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ tó yàn láàyò Ọ̀wọ́ adé ro ìgbà rere ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ ni ó sì ní nìbàdàn àti sí òkè ògùn ẹ má gbàgbé pé ó ti fi ìgbà kan lọ gbé ọ̀dọ̀ bàbá rẹ̀ nìbàdàn kí bàbá rẹ̀ ó tó wá jọba wọ́n jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ fún Asẹ́yìn Orúkokùn òun pẹ̀lú Asẹ́yìn fẹ́ràn ara wọn púpọ̀ ńgbà tí Ọ̀wọ́ adé kú lára rárá tí wọ́n sun lọ́yọ̀ ni pé ikú tó kú yìí o Asẹ́yìn ló fìyà jẹ oko abojú pa nígbèrè odò abojú pa ní ìkọjá akẹ́mọ̀ọ́rìn lọ́nà Ìbàdàn ní oko àrẹ̀mọ Ọ̀wọ́ adé wà níbẹ̀ lọ́dá oko ìbùsí láti gbèsò ẹ̀sìn ló máa ń gùn lọ sí oko yìí nígbà tí wọ́n bá fẹ́ gbé èbò ọdún àkókò èbò gbígbìn yìí ó sì jẹ́ àkókò fàájì àti ìgbádùn fún àrẹ̀mọ àti àwọn ẹmẹ̀wà rẹ̀ nítorí ayé jíjẹ tí wọ́n máa ń jẹ níbẹ̀ lára èyí tí fífi ọtí òyìnbó mu ẹ̀kọ́ wà oko kan wọlé dọ̀dọ̀dọ̀ bí oko tá a ti ń jẹ tòlótòló oko kan wọlé dọ̀dọ̀dọ̀ bí oko tá a ti ń fi ọtí òyìnbó wa ẹ̀kọ́ mu gbé ilé àbí bàbá jọba àgọ́ àlàgbangba lẹ́yìn oṣù Oyèbánjí Ọ̀yánjú lárẹ̀mọ dogun Fọlábí jayéjayé bàbá Ọlájíire olórin olówe ọkọ ìyá Musa Ìyàndárí ilé Ọ̀yọ́ kò dé mọ́ olóńlọ́yọ̀ Adébáyọ̀ ọmọ àṣepẹ̀rẹ̀ olúroko òǹroko oko rómú ń bẹ lábojú pa olúroko òǹroko oko Ìyàndá ń bẹ lẹ́sẹ̀ òkè oko kan ò lè dọ̀dọ̀dọ̀ bí oko tá a ti ń jẹ tòlótòló fẹ̀rẹ̀ bí ẹkùn ọmọ ọba onídàndógó sáyán oko kan ò lè dùn adé òtí bí oko tá a gbé ń fọtí èbú fọkàn mu rómú àbùkù lábojú pa wọn a tún máa kì í ní ọ̀rẹ́ Olúkòkun Ìyàndá wa sẹ́yìn ikú tó kó yìí dúró orí kẹ́ adé òtí Asẹ́yìn ló fìyà jẹ o rómú àbùkù lábojú pa bá a bá pe yáyá Gàmbàrí anígbàgbó mi dúró orí kẹ́ àní òsín kankan Ògúnlábí bàbá onílé omi àṣẹ̀ṣẹ̀ dẹ́gbẹ́ Máyèlóyè ńgbà tó mọ̀ pé òní kẹ́gbẹ́ járí kí lọ dá Máyèlóyè ṣe Ògúnlábí baálé Láwóore ọdún 1926 ní àrẹ̀mọ Ọ̀wọ́ adé kú ikú rẹ̀ dùn gbogbo aráàlú àti agbègbè Ọ̀yọ́ nítorí pé ènìyàn rere aláàánú akónimọ́ra ni onísùúrù àti ẹni tí ó bẹ̀rù Ọlọ́run sí ni gẹ́gẹ́ bí Ládìgbòlú ẹ̀gbọ́n rẹ̀ Ọ̀wọ́ adé náà jẹ́ ẹni tí ó fẹ́ràn orin àti ìlú àti fàájì púpọ̀ àwọn orin rẹ̀ làwọn oníṣẹ̀kẹ̀rẹ̀ sì ń kọ títí dòní lóde Ọ̀yọ́ mo nígbàgbọ́ wípé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò àgbáláyé ẹtì di tí mo fẹ́ kẹ́ dìmú nínú ẹ̀ orúkọ àwọn ọmọ àrẹ̀mọ Ọ̀wọ́ adé tí bàbá wa Ayọ̀ Ládìgbòlú kọ́lẹ̀ òun náà nìwọ̀nyí o wọn ò fi ọjọ́ orí tó wọn kàn tó bí wọ́n ṣe rántí ni ìkíní Hùsẹ́ẹ̀nì Adépọ̀jù ìkejì Kíkẹ́lọ́mí Èjìdé Olúgbadé ìkẹta àlùfáà ké ẹ̀kẹrin Adépéjú Adélékè ẹ̀karùn-ún Búsàrí Adùnọlá ẹ̀kẹfà Sanni Àké ẹ̀keje Rájí
Rájí Alágbẹ̀dẹ, ìkẹjọ Amadu, ìkẹsàn Sìẹ̀ Adépẹ́jú Tàfá, ìkẹwàá Sàlámì Wọ́dà, ìkọkànlá Àkíkò Síjà, ìkejìlá Rájí, ìkẹtàlá Àlíájì Tàfá Ọlọ́kọ̀, ìkẹrìnlá Àlíájì Sétù Kékeré Adùnọlá, ìkarùndínlógún Bádírù Àké, ìkẹrìndínlógún Ògbójà Òyìtọ́sọ́, ìkẹtàdínlógún Ògbójà Adélérè, ìkejìdínlógún Sìẹ̀ Sàká Òkè Àpó, ìkọkàndínlógún Ògbójà Àgọ́, ogún Sìẹ̀ Ọlágorí, ìkọkànlélógún Ògbójà Ìdí Àpẹ́, ìkejìlélógún Àfọ̀njá, ìkẹtàlélógún Bánjí, ìkẹrìnlélógún Tàfá Oko Ayọmọ, ìkarùndínlọ́gbọ̀n Àké Ọdẹ, ìkẹrìndínlọ́gbọ̀n Àké Ọlọ́sàn, ìkẹtàdínlọ́gbọ̀n Táyé Ògbójà, ìkejìdínlọ́gbọ̀n Àké Ìbejì, ìkọkàndínlọ́gbọ̀n Àké Ahá, ọgbọ̀n Ògbójà Ìjìdé Ìsákí, ìkọkànlélọ́gbọ̀n Álímì Ọ̀wọ́adé, ìkejìlélọ́gbọ̀n Amúsàn Fáṣọlá, ìkẹtàlélọ́gbọ̀n Ògbójà Akítìbí, ìkẹrìnlélọ́gbọ̀n Sàǹdà Àkúnlẹ̀mú, ìkarùndínlógójì Ògbójà Àkúnlẹ̀mú, ìkẹrìndínlógójì Ògbójà Ilé Àfin, ìkẹtàdínlógójì Ògbójà Àpẹ́ Ìlọrin, ìkejìdínlógójì Sìẹ̀ Olúkókùn, ìkọkàndínlógójì Sìẹ̀ Lágbèjó, ogójì Àké Àlàó. Àjẹwé pé àwòtúnwé asákàkọ tó ṣe ń gbé kankan mọ́ torí bọ́mọ ọ̀bátàn ọba àrọ́bá. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. Àkàndá ẹni tá a sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tó gbọ́. Àbètí lukára bí ajere ni wọ́n ń perú wọn. Ní gbogbo ilé bá kóra jọ páìrìn kò ní sọmi ìjò lófò. Pé bọ́ká bá síwájú tí sèpé tẹ̀lé kí òjòlá paramọ́lẹ̀ mọ́nàmọ́ná àgbàdo jomijògè àtàbèrò sóró ọmọ wá fọ̀rọ̀ jomi tó rọrọ̀ bọ̀ lẹ́yìn. Èrè ọba wa lórí láyà kọ́ wà rìn wọn lẹ́gbẹ́ ọdẹ. Wọ́n ní kí gbogbo àwọn tó ti jẹrí ọlọ́rẹ̀ ìsinmi ná. Ẹnìkan kì í jẹ́ kélé ọ̀fẹ́. Kò sí bí ọ̀bọ ṣe sorí tí náà kí ó ṣe. Bishop Ayọ̀ Ládìgbò Lùsà. Bẹ́ẹ̀ bá gba ọ̀sẹ̀ lọ́wọ́ èèyàn tẹ́ dára. Bíjà kan bá ti dé ẹ̀yọ. Ẹ darán ni o. Ẹ má gbowó lọ́wọ́ ẹnìkankan o. Ẹ má sì promise ẹnìkankan. Ìtàn òsì ní gbàgbé yín. Ṣé ẹ rántí àtúbọ̀tán sà? Ṣé ẹ mọ̀ pọ́jọ́ ti ń dalẹ̀? Ṣé ẹ sì gbàgbé sá? Kí orúkọ èèyàn méjì ni ò ṣe gbàgbé láíláí. Ẹni ọ̀tẹ̀ ló dán. Àtẹni tó tún èlò. Ẹni ọba ló jẹ́. Àtorúkọ èèyàn tó tún èlò ṣe. Títí láìlá máa ṣèdájọ́ àfọyín pínra. Ìlú Ọ̀yọ́ ò ní torí yín bàjẹ́ sà. Ṣé ní ká ẹ pín ire láàre? Bí ìtọ́lọ́fà máa jọ. Ọ̀wọ́ adé lọ́kàn kí Ládìgbò lóore sinmi ni o. A sì wá sí bàbá àtọmọ. Ká tún pọ̀ kan bàbá. Ládìgbò lọ àti Gbádégẹṣin nìkan kọ́ ni Agúnlóyè Royal Family. Ọ̀wọ́ adé, Ìlàkà, Àfọ̀njá àtàwọn Láwúwo àtìlàkà o àtàfọ̀njá o àtàwọn Láwúwo wọ́n ti sọ̀pọ̀tì Ọ̀wọ́ adé Agúnlóyè Royal Family. Ọ̀wọ́ adé ilé alágbòrè Ọ̀yọ́. Ẹ̀rín pa mí Àkàndá nígbà tí mo dé Ọ̀yọ́ fìdí ìtàn múlẹ̀ tí mo tún wá gbọ́ pé Ayọ̀ Ládìgbò ló ní Ládìgbò lọ àti Gbádégẹṣin nìkan ìrìndílé Agúnlóyè. Ọmọ ṣe o ọmọ ṣe o àgbàtà lọ́kàn ó ní ẹni tí òun bá bá ń lé oríire bíṣọ̀bù tẹ̀pá ìsòdodo nítorí oyè ọba tẹ̀yìn lójú ọ̀pátá gbẹ́lẹ́jìká ẹ̀yìn làárọ̀ oko ajá ọdẹ ni o. Àgbàlagbà tó bá ti rédè rìkí sí ahoro irọ́ nírú wọn ń kọjọ. Ńgbà àgbàlagbà bá sì ti ń gba tẹran onímẹjọ olè dà torí bí ẹnu bá jẹ ojú ó tì. Kẹ ẹ má torí ọbẹ̀ ẹ̀yìn ọwọ́ da tójú ọwọ́ nù. Lèmi Àkàndá sí ń pariwo ẹ má torí ọwọ́ tàbí pé ẹ má yàn dojú ìtàn bólẹ̀. Ẹ má fèrè Ọ̀wọ́ adé sàpínlẹ̀ torí pé ó léwu. Ọmọ rọpọ̀n ẹni òtó ti bàbá sí bàbá rẹ̀ sòpá ni. Àfárí igún ayẹ̀sọ́ àkàlà àárín kan náà sá agẹkànnà kan bọ̀ àti òro afárun mú agbe. Ọwọ́ adorí ẹ̀ lòlù wọn lábẹ́ òmùmọ́. Káyé àpọ́n abẹ kó mú ni o. Kó díyàn nígbà tí Ládìgbò ló àkọ́kọ́ jọba. Ti gbèrò Gbádégẹṣin òmùyàn wá. Kí lọ́wọ́ adé o títọ̀wọ́ adé òfin wá lé kókó. Àdánìkan jẹ ẹni mú kí adìẹ tó gbé kò ló hánu. Kó sáfàwọn mọ̀lẹ́bí rẹ̀ lóde. Mọ̀dájẹ ni mọ̀dá sòfò dànù. Kì í sẹ́nu ọ̀bọ Ládìgbò lò nìkan lè wòrà Aláàfin ti dùn. Ó yẹ kó dùn lẹ́nu agilítì Ọ̀wọ́ adé náà. Ẹni mo ní ọwọ́ ní síwájú ojó gẹ́ngẹ́. Àlọ́ ní síwájú ìjà. Orin ní síwájú ọ̀tẹ̀. Ọ̀tẹ̀ ní sanmilé fógun. Ogun ní fa ogun àṣẹ ìdúró. Àtogun ní sọlé dahoro. Àkópapọ̀ méjèèjì ní sọjà dàtàn. Ẹ̀sùn tẹ́rẹ̀ ní ìdìbò ọmọ. Ẹ̀sìn pẹ́ lódò adarọ̀ gidigba. Àbá ti mọ̀ràn ní dòfin. Òfin ní dídà. Dídà òfin ní dògé mọ kéré o. Ìṣẹ̀ṣe òfin àkọọ́lẹ̀ àti ìṣẹ̀dálẹ̀ ni ẹ tẹ̀lé. Ẹ̀yin Ọ̀yọ́ Mèsì o. Aláǹgbá ti ń bẹ létí àmọ̀lọ̀rọ̀ yìí o. Ká má gbìyànjú àti sọkò sí
sí i torí bọ́ bá kú àmọ́ á fọ́ omi àmọ́ á ṣòfò dànù bálàǹgbá bá ṣètò lọ àmọ́ á fọ́ omi àmọ́ á ṣòfò dànù àjẹ́ pé ọgbọ́n ju agbára lọ ẹ̀sọ̀ làgbàlagbà fẹ́ràn ní ọ̀gànjọ́ ọgbọ́n la fi pẹ́ mọ́ àyàgbàǹgbà la fi péjò pẹ̀lẹ́kùtù la fi roko òde ọ̀pẹ ọgbọ́n tá a wá fi kọ́lé ti fi ró gẹ́gẹ́ kùtù èyí tá a fi sunlé ọ̀hún lásùn náírà ìwọ lágbẹ̀mí lágbà kì í jẹ́ kí létí bá rí bá gbé pọ̀ ogún géré torí kálukú ni yóò fẹ́ jẹ mọ́gàjì ilé bàbá tiẹ̀ ẹ̀yin ọmọ òwò adé o bẹ́ẹ̀ bá ilé gbà kí wọ́n tọ́jú yíyàn ń bẹ́bọ̀ lọ́tẹ̀ yìí ó di láéláé pọ̀npá ó di kánrin kése a jẹ́ pé ìdílé yín ti kó nílé ní ẹ̀jẹ̀ Aláàfin nu àrọ́mọdọ́mọ yín ò ní fọ̀gífù yín bẹ́ẹ̀ bá lọ tán òótọ́ dáná ogun dáná ọ̀tẹ̀ kì í ṣe náà rí bọ̀tì iṣẹ́ tó bá ti gbàgùn lójú ẹni ó di dandan kó wá ń jẹ fún ni gbógun rú èyí bá dé àájà ni o wọ́n ń bóyá wọ́n ń bú babẹ́ kò sì lọ́jọ́ kó rẹ̀ pé ọjọ́ kó rẹ̀ ti pé fúnra rẹ̀ lọ́ ń yẹ ni àbí wọ́n kó onífàmọ́ gbà ó lóbìnrin wọ́n tún wá fi pàdé àtàrí mẹ́ta àtọ́bẹ̀ àbàtà mẹ́fà ránṣẹ́ sí ọ pé bọ́yá èròjà tó lè fi sàsáwọn ni ò tí ì pé ìwọ wá níjà ò tí ì bẹ̀rẹ̀ oníjà ò tí ì yá bó bá tún fẹ́ yá ńkọ́ ìpònú pora mọ́lẹ̀ ní ọ̀nì aláìnírònú tí gba ajá lọ́wọ́ oníṣègùn òkú ti fẹsẹ̀ rògbòrò lálùpàn ojú rẹ̀ fọ́ etí di àgbà ìsàlẹ̀ tó wá yadé pàgọ́ ọ̀wá ní kẹlẹ́mì ọ̀sàmọ́ ti gbàǹkẹ́ alẹ́lẹ́mì gan ò béèrè sí kò yẹ kó ojú nǹkan rẹ̀ sí Bishop Ayọ̀ Ládégòlò ẹ̀jẹ̀ ló bá ilé jẹ́jẹ́ torí àmì yìí ti tọkọ lé so kẹ́lí sàsùn forí lé sùká ńgbà tọjọ́ bá dalẹ̀ tán tàbí ta ló fi lọ́kàn balẹ̀ pẹ́sàn ò ní ké ayé nírọ́ máa wo ni ọ̀run ògbèké awolo náà èésù níwà awo làwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn ló dín fáfá sílẹ̀ ti sọ bàálù àbọ̀ wá bá níjọ́ tí wọ́n lọ lóde kejì rẹ̀ sáwó ọkọ̀ orúkọ ọkọ̀ darí wálé ni àdárúkọ àdádẹ́yìn bọ̀ orí àti bí ń bolẹ̀ ń lọ àti pé ọjọ́ wò lẹ́ẹ̀dẹ̀yìn wọ́n làwọn ò ní sáláì mọ́dẹ̀yìn ńgbà tí àmọ́dẹ̀yìn nìkan làwọn ò lè sọ torí pé èèyàn ní lọ́gì kọ́ má padà wá wò gbogbo Ọ̀yọ́ máa láàfin o nílé lóko lọ́dọ̀ lẹ́yìn odi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ìdílé Agúnlóyè lọ́kàn ọ̀wọ́ adé lọ́kàn nínú ìdílé Agúnlóyè o Ládégòlò kọ́ o Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ irúnmọlẹ̀ padà bọ̀ràn míyàn Àjàó àrò Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ mò ń dúró de ẹni tí yóò tako ohun tí mo sọ kí n tó ṣẹ̀ṣẹ̀ wá fọ́gbà yẹn gan ṣe mọ̀ pé ẹni tí yóò jogún kógún dandan ni kó fìtàn kítàn balẹ̀ ẹni tí yóò sọ irọ́ dòótọ́ yóò jagun ẹnu èèyàn tí yóò sòótọ́ dirọ́ náà yóò dùn pẹ̀rẹ̀tì díẹ̀ ńbọ̀tì owó kan ti ń bẹ lọ́wọ́ alábàáhùn táwọn ni òkèlè yìí ti bọ́ sẹ́nu abọ́lárìnwá ó ti wọgbọ́ àwòrán òótọ́ lọ́ máa lékè ìpípabì ó dúdú ọ̀dàlẹ̀ pàbí á sí ọ̀gọ̀gọ̀ ìkànnì kọ́kọ́ kú ìgbanilékè kànga Àkàndá ẹnìkan ò ní ké mọ́ ní bẹ̀bẹ̀ kó gbé tọ̀ fún ẹ̀mẹ̀ bẹ́ẹ̀ lẹ́nìkan ò ní ké má bu kíkọ́ sọ tẹ̀yìn rẹ̀ kalẹ̀ ẹnìkan ò ní gòkè kọ́ mẹ́sọ̀ ẹyẹ ò sì ní fò kẹ́yẹ ọmọ bà mọ́ kí da ọ̀rọ̀ mi bá kọ̀ ẹ mọ̀ mi mo tó lè fayọ láìpẹ́ rárá ẹ láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó ẹ subscribe sí YouTube channel mi Awíkóńkó TV ẹwà èdè Yorùbá TV ìkórìtà kò yé mi òwe Yorùbá TV oríkì Yorùbá TV Comedy Magic TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362 Ògúnṣọlá pé ìyá Aláàfin o Ògúnṣọlá pé ìyá Aláàfin o Àwẹ̀rọ Alágùrè iye ọ̀wọ́ adé o ẹ wojú ilé ẹ rèé wòde o ẹ sá lọ wàrà tí Ṣọlá pé ń dá ìdí àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjò wa ṣe o. kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ kàn sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ má kà lálálẹ́ ẹ má kà pépà bò ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní
arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń wọ́ ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá àpapọ̀ ara máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033034777 08033034777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. ẹ káàbọ̀ padà àkàndá kí ló tún kù tí mo fẹ́ sọ mo ti sọ wọn bá tó yẹ kí n sọ so ẹnìkan ò ní gòkè kọ́ mọ́ sọ ẹni tí ń sọ pé mo kórìíra Aláàfin àbí mo kórìíra Ọ̀yọ́ ẹ bá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé tí n bá kórìíra Aláàfin ṣé n wọ́jà Aláàfin ni tí n bá kórìíra Ọ̀yọ́ ṣé wọ́n gbé Ọ̀yọ́ rù ni àbí wọ́n ta Ọ̀yọ́ àbí wọ́n lé àwọn ọmọ Ọ̀yọ́ kúrò lọ́yọ́ àbí wọ́n dínkù lára agbára tí Ọ̀yọ́ ní. Agbẹnusọ Adédègùn ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹ wá ní nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234
904-851-9362 èdè àti àṣà Yorùbá ò ní wọmi o orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni ajú àṣẹ o. Adéoyè abẹ́fẹ́ Awíkóńkó ó tún dé lórí ìkànnì yìí o Authentic Yorùbá TV YouTube channel Yorùbá Game Show onídèmọdè tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onídèmọdè. Adéoyè abẹ́fẹ́ Awíkóńkó gbákúngbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde lélẹ́yìí o onídèmọdè ẹgbọ́ ta ni ó dáhùn ìbéèrè Awíkóńkó lórí ètò onídèmọdè kó gbowó ńlá 500,000 naira Yorùbá Game Show ní nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe òwe àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́mọgbọ́n lórí ètò tí Awíkóńkó gbé kalẹ̀ lórí YouTube onídèmọdè Authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wò Awíkóńkó lónídèmọdè ta ló ní túmọ̀ tó tí ó dáhùn ìbéèrè gbowó ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú lóúnjẹ ayọ̀ jẹ lórí YouTube channel Authentic Yorùbá TV látìgbàdégbà.